ẹlẹ́wọ̀n 12 mà sá lọ o wọ́ọ̀dà kan gbẹ́mìí mì ní ìpínlẹ̀ tí Kogi ló ti ṣẹlẹ̀. ẹlẹ́wọ̀n 12 òun ni ó mọ̀ ti sá kúrò lọ́gbà ẹ̀wọ̀n Kotonkafe tó wà ní ìpínlẹ̀ Kogi ní òwúrọ̀ ọjọ́ ajé Monday. bí àwọn ẹlẹ́wọ̀n náà bí wọ́n ṣe sá kúrò lọ́gbà ẹ̀wọ̀n ó ní a kò tí ì lè fìdí rẹ̀ múlẹ̀ báyìí. agbẹnusọ fún iléeṣẹ́ ìjọba tó mójútó ọgbà ẹ̀wọ̀n ní orílẹ̀-èdè wa Nàìjíríà NCOS Abubakar Umaru ní àwọn ẹlẹ́wọ̀n tó mọ̀ sá kúrò náà ó mọ̀ ló máa ń retí ìdájọ́ o ní ilé ẹjọ́. ó wá ṣàlàyé pé ọwọ́ mọ̀ ti tẹ méjì nínú wọn o tí iṣẹ́ sì ti bẹ̀rẹ̀ láti mú àwọn ìyókù. Umaru ní ẹ̀ṣọ́ aláàbò kan mọ̀ pàdánù ẹ̀mí rẹ̀ lásìkò tí àwọn ẹlẹ́wọ̀n náà tí wọ́n fẹ́ sá lọ o. nínú àtẹ̀jáde kan kọmíṣánná fún ètò ìròyìn ní ìpínlẹ̀ Kogi Kingsley Fanwo ó mọ̀ ló máa fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí èyí tí kò bójúmu rárá o. Fanwo ní ìjọba ìpínlẹ̀ Kogi wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò láti pèsè ààbò tó yẹ o kí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kó má bàa wáyé mọ́. gẹ́gẹ́ bí ó ṣe wà lójú òpó iléeṣẹ́ ìròyìn abẹ́lé Channels TV, Fanwo ní ọwọ́ agbófinró mà ti tẹ ọ̀kan lára àwọn èèyàn tó sá lọ náà. ó ní nǹkan tó ṣẹlẹ̀ ó ní àwọn ẹlẹ́wọ̀n ó ní wọ́n lọ gba orí àjà kan láti sá lọ o tí wọn kò sì bà nǹkan kan jẹ́ rárá o. a ní láti ṣe ìwádìí láti mọ ọgbọ́n tí àwọn ẹlẹ́wọ̀n náà lò ká sì rí dájú pé a mọ̀ rí àwọn ẹlẹ́wọ̀n náà mú àti pé o a ní láti mú àwọn èèyàn tó ṣe ìrànlọ́wọ́ fún wọn. ọ̀gbẹ́ni Fanwo ó wá ṣàlàyé pé o gómìnà Usman Ododo ó ti ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò láti rí dájú pé irú ìṣẹ̀lẹ̀ náà kò wáyé mọ́ ní ìpínlẹ̀ Kogi o. à ń ké sí àwọn aráàlú pé kí wọ́n ké sí wa o tí wọ́n bá ti kẹ́fìn èèyàn tí wọn kò dámọ̀ ní agbègbè wọn. ẹnikẹ́ni tó bá fi ẹlẹ́wọ̀n pamọ́ sí ilé rẹ̀ yóò máa rí ìjà òfin o. a kò ní láti bẹ̀rù láti fòyà. a rọ̀ àwọn aráàlú láti tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ wọn kí wọ́n sì fọkànbalẹ̀ pé a ó pèsè ààbò tó péye fún wọn. èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ tí àwọn ẹlẹ́wọ̀n yóò sá kúrò lọ́gbà ẹ̀wọ̀n lórílẹ̀‐èdè Nàìjíríà. ní ọdún 2020 ní ìpínlẹ̀ Ondo àwọn jàǹdùkú mà já ọgbà ẹ̀wọ̀n ní Òkìtìpupa o. olùdarí ètò ìròyìn ní iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ abẹ́lé ní Nàìjíríà ní àsìkò náà Mohammed ó ní ẹlẹ́wọ̀n 2,000 ó mọ̀dí méje làwọn rí kà pé wọ́n ríbi sá lọ kúrò lọ́gbà ẹ̀wọ̀n lẹ́ẹ̀mejì tó wà ní ìpínlẹ̀ ti Edo náà. ìjọba ní yàtọ̀ sí pé wọ́n tú àwọn ẹlẹ́wọ̀n sílẹ̀ àwọn tó kọlu ọgbà ẹ̀wọ̀n yìí wọ́n mà tún bà nǹkan jẹ́ níbẹ̀ wọ́n mà tún jí nǹkan mú o tó fi mọ́ ìbọn níbi tí wọ́n kó wọn sí. bákan náà ní ọdún 2022 ẹgbẹ̀ta ẹlẹ́wọ̀n òun ló sá kúrò lọ́gbà ẹ̀wọ̀n Kùjé lóru mọ́jú o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa màwé ètò alọ́kòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. a kú àtàárọ̀ a kú iṣẹ́ tòní Ọlọ́run ọba Elédùmarè yóò dé gbìyànjú ẹnì kọ̀ọ̀kan wa ládé o.